Àná ni ó pé ọdún kan tí àwọn mọ̀lẹ́bí kan pàdánù àwọn ọmọ wọn níléèwé Islamic High School ní ìlú Ìbàdàn nípa ayẹyẹ òpin ọdún tí Prophetess Naomi tí wọ́n ṣe agbátẹrù. Ní báyìí ni a ṣe wá rí olórí Naomi tí wọ́n wá bẹ àwọn mọ̀lẹ́bí èyí tí wọ́n pàdánù àwọn ọmọ wọn ní iléèwé Islamic High School. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ níbí báyìí. Ẹ bá mi lọ fọ́nrán ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé. Nígbà tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ àti gbà fọ́lọ́ àti nǹkan tó lọ bá wọn pé nítorí àwọn ọmọ wọn rí. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa náà mú wá ètò gbogbo yàtọ̀ ní fún kankan. Ṣùgbọ́n a rí pé ẹni tọ́lọ̀ bá pọ́nlé. Bẹ́ẹ̀ni, èèyàn pọ́nlé ni bẹ́ẹ̀ni. Ọlọ́run pọ́nlé. Àmín lọ. Àmín Ọlọ́run. Àmín àṣẹ. Ọlọ́run máa ń wo ọgbẹ́ sàn. You can heal. You cannot forget. You cannot replace the child, but you can heal. Mi mọ healing ní Yorùbá. Ọlọ́run máa ń wo ọkàn sàn. Ó wà nínú Bible, ó dẹ̀ wà nínú Quran náà. Now, nítorí pé a máa nílò ìwòsàn, òun ni Ọlọ́run ṣe bá wa dá májẹ̀mú pé máa ń wò yín sàn. Ó ní I will bind the broken hearted. That is what the scripture says. My brother that is a Christian says here. Now, if there is no reason for you to be healed, there's no way that God will make promises that you are going to be healed. So because this will happen, that is why the promise. Nítorí pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ yìí, òun ni Ọlọ́run ṣe síwájú. Mo máa ń sọ, Ọlọ́run ò kí ń sọ nǹkan tó máa ṣe o. Nǹkan tó ti ṣe, òun ló máa ń sọ. Èèyàn ló máa ń sọ nǹkan tó máa ṣe. Nítorí ẹ̀ ni ọ̀rọ̀ èèyàn ṣe máa ń tà sí. Àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í tà sí. Torí ohun tó ti ṣe é lẹ̀, òun làwa ń gbọ́ tí ò lè yí padà. So nítorí àwọn ìṣẹ̀lẹ̀ yìí, òun ni ìwòsàn ọgbẹ́ ọkàn ṣe wà. Àdẹ̀jọ́ kan púpọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ mọ́. Now, the fact that there is healing is why I know that God must know that this has happened. Bí gbogbo yẹn understand nǹkan tí mo sọ. Nítorí pé àyè ìwòsàn ti wà, òun ni mo ṣe mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn Ọlọ́run. Wọ́n ní ewé kan kì í bọ́ lára igi. Ọlọ́run máa mọ̀ ní kó má mọ̀ sí. So, tí a bá ní ọgbẹ́ ọkàn, kò ní sí promise of healing. Promise of healing, right? Ìlérí ìwòsàn. Àwọn ọjọ́ máa ń ṣe àjọ̀dún yìí. So, wọ́n tí Ọlọ́run fún ọlọ́pọ̀ náà, wọ́n á tún èyí lọ́wọ́ àmọ́ bí ìmọ̀ Yorùbá tó dáadáa try ẹ̀kú ìpàdé. A lè máa mọ Ọlọ́run tó jẹ́ pé ṣúgà nìkan ni o. Ọlọ́run tá à ń sìn yẹn, Ọlọ́run tó dáadáa ni. Àmọ́ ó wá ní onírúurú ọ̀nà tó fi gbà jẹ́ Ọlọ́run tó fi yàtọ̀ sí èèyàn. Òun tó dá dúdú, òun ló dá pupa, òun ló dá funfun. Nǹkan tó fi ń jẹ́ Ọlọ́run tá a fi ń sọ pé àdìtú ni nìyẹn. Torí a ṣe nǹkan míì á dùn wá nínú. Tó bá tún ṣe nǹkan míì, á tún wá jí wa lọ́kàn, á tún dà wá lórí rú pé kí ló tún ṣẹlẹ̀? Ṣọ́lọ́run dẹ̀ ṣì lọ́lọ́run ṣá? Ṣọ́lọ́run dẹ̀ ṣì ṣe ìwọ náà ló dẹ̀ ṣì wà nínú ọkọ̀ ìṣá? Ọlọ́run tó máa ń da ọkọ̀ rú, tádẹ̀ tutù kọ̀, tádẹ̀ débùté ayọ̀. Ọlọ́run ní kábíyèsí ni. Òun tó máa ń fẹ́ afẹ́fẹ́ tá dàbí ìjì. Tá tún fẹ́ afẹ́fẹ́ yẹn tí gbogbo ẹ̀ á tún lọ wọ́ọ́rọ́wọ́ọ́rọ́. Ọlọ́run yẹn ni. Tẹ́ bá dé àwọn ẹ̀bá etí odò kan, òkun á máa ru. Ẹ dẹ̀ máa rí àwọn odò kan tí wọ́n rọra máa ṣe mini tí ò ní sáriwo, tí ò ní ru, tí ò ní ṣe nǹkan kan. Òun ni pé Ọlọ́run ni. Torí Ọlọ́run yẹn lẹ́yìn ṣe wà láyé tẹ́ wà láàyè láti lè tún rí ọjọ́ èní. Torí Ọlọ́run yẹn lèmi gan ṣe lè wá síbí fún alára mi tí mo sì jẹ́ èèyàn tí ìdààmú yẹn tí ò ṣe kíni, tí ò tí ì gbé wa lọ. Kò sí bó ti wù kó rí, Ọlọ́run á máa jẹ́ Ọlọ́run. Nínú èdè tó yé mi, nínú bí mo ṣe mọ Ọlọ́run. Mo rántí pé tí a bá fẹ́ ṣe nǹkan tá a wá ṣe lọ́dún tó kọjá yẹn, gbogbo ìgbà tá a bá ń lọ pẹ̀lú àdúrà náà ni. Mo gbàdúrà fún gbogbo yín àti gbogbo wa tá a wà ń bí lénìí. Wọ́n ti gbàdúrà ṣáájú, ṣùgbọ́n mo tún gbàdúrà gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run pé Ọlọ́run á ṣe àkànṣe ìyanu ńlá, oore ńlá, àtẹni tó ti bẹnu àtẹ́lù yín gan,
àtàwọn tó fẹnu pẹ̀ gan yín pé àkílẹ̀ wá débẹ̀ ẹni tó fẹ́ mú tó fẹ́ dunnú àwọn ọmọ tírú nǹkan bíi eléyìí wá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé kì í ṣe pé mo wá láti wá bà yín nínú jẹ́ níwòyí ọdún tó ń bọ̀ ẹ̀nu tún máa rántí irú nǹkan báyìí mọ́ ẹ ti máa rí ayọ̀ tó jẹ́ pé ẹ ní rántí pé ẹ tuntun larú ìbànújẹ́ báyìí mọ́ lágbára Ọlọ́run á dẹ̀ dì yín mú ìjì tó jà yẹn kò ní dà yín nílé rú.